Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ẹ̀yin olólùfẹ́ fíìmù Queen of the Zanga. Ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù Queen of the Zanga. Ẹ má sọ pé mi ò sọ fún yín o, torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé tí apá kejì fíìmù Queen of the Zanga tí ó bá jáde, a ó máa notify gbogbo àwọn subscribers wa. Àwọn subscribers wa nìkan, àwọn ni a ó máa notify o tí apá kejì fíìmù Queen of the Zanga tí ó bá jáde. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Ẹ lè sọ fún àwọn ọ̀rẹ́ yín náà wípé ẹ ti mọ ibi tí wọ́n ti máa notify tí apá kejì fíìmù náà tí ó bá jáde. Ẹ má sọ pé mi ò sọ fún yín o. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Queen of the Zanga apá kejì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Queen of the Zanga. Kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà? Ìjẹ́ bí wọ́n ṣe ń ṣe àwọn iṣẹ́ tẹ́rọ̀ nínú fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni, tàbí storyline fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù, tàbí àwọn òṣèré tí wọ́n wà nínú fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù, tàbí graphics fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Queen of the Zanga, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀ ó dìgbà.